ó tún yá lójúde alálàyé o ẹ wá kọ́gbọ́n. ẹ kú dédé ìwòyí jákèjádò àgbáyé níbi tẹ́ ẹ ti ní oore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì alálàyé network. àkíyín ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta. yorùbá ní tá a bá ti rí rẹ ẹni tójọ́ méjì mẹ́ta ẹ kú àti làákiri ẹni. ọ̀rẹ́ tá a sì fìjà túká ẹ kú àti rẹ̀ òníra ẹja kíra wa. mo kí wa lọ́kùnrin mo kí wa nílùúbìnrin pé ẹ kú ìfẹ́ ẹ kú bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ. kí la tó fẹ́ gbéyẹ̀wò lónìí? a fẹ́ sọ̀rọ̀ lórí àṣà ìranra ẹni lọ́wọ́ nílẹ̀ yorùbá. àwọn bàbá wa wọ́n ti ní ọ̀nà tí wọ́n ń gbà ranra wọn lọ́wọ́ láyé àtijọ́. yorùbá ní àgídímọ̀làjà awo Ilé-Ifẹ̀ awo nígbàwo ń gbọ̀n ọba wo ọba gbàwo ń gbọ̀n awo atẹ́ awo aya. yorùbá ní ọ̀rẹ́ mi lójú tí ojú ò tì mí olúwa rẹ̀ ò lójú tì ní. àwọn yorùbá kì í ṣèrántí tí máa yọ̀ sí ìṣubú ẹnìkejì tàbí ìjákulẹ̀ ẹnikẹ́ni. ìdí nìyí tí wọ́n fi gbé àṣà ìranra ẹni lọ́wọ́ kalẹ̀. onírúurú ọ̀nà ni wọ́n ń gbà ranra wọn lọ́wọ́ táṣìírí wọn ò fi tú láyé àtijọ́. ọ̀nà yìí pọ̀ o, ibẹ̀ lọ̀wẹ́ wà, ibẹ̀ làró wà, ibẹ̀ làràdọ́dọ́ wà, àràdọ́sù ń bẹ, sán díẹ̀díẹ̀, ìgbà sínsìn, oko olówó, àjọ, ìyésù. kó tó di pé àwọn ìgbàlódé táwa náà là ń ṣe alájẹsẹ́kù aláfọwọ́sowọ́pọ̀ cooperative, àwọn bàbá wa ti lọ́nà tí wọ́n ń gbà táṣìírí wọn ò fi tú láyé àtijọ́. àwọn nǹkan wọ̀nyí ńlá wà máa mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan. ó tún yá lójúde alálàyé o ẹ wá kọ́gbọ́n. ẹ já sọ̀rọ̀ lórí ohun tí à ń pè ní ọ̀wẹ̀. yorùbá ní bẹ̀wẹ̀ kọ́ ọ̀rọ̀ kọ̀sẹ́ tọrọ àbí ṣagbe kọ́ ọ̀rá hun. wọ́n máa bẹ̀bẹ̀ ṣe ọ̀wẹ̀ ni, kì í ṣe dandan. mo lè bẹ̀yìn lọ́wẹ̀ ní ìsìn, mo lè bẹ ọ̀wẹ̀ kọ́lé. ilé alámọ̀ tí wọ́n máa ń gbà wọ́n bẹ̀rẹ̀ àwọn lọ́wẹ̀, àyìn ó sì mọ́kọ́, wọ́n máa po ìpẹ̀, àwọn obìnrin máa pọnmi. wọ́n lè bẹ̀rẹ̀ àwọn lọ́wẹ̀ láti roko, oko ní oṣù mi kùn. ẹ wo wọ́n kàn pera wọn bíi mẹ́jọ mẹ́fà, wọ́n jọ lọ sọ̀wẹ̀. ọ̀wẹ̀ yìí abẹ́ra wa ní. kò pọn dandan pé tó bá tó dọ̀la nítorí mo ti jẹ́ ọ̀wẹ̀ rẹ̀ lónìí, òun náà bá mọ ìmúgbà tó lọ oko rẹ̀ ọ̀wẹ̀ nu. wọ́n á máa bẹ ọ̀wẹ̀ fún àna èèyàn. tí n bá ní àna tó kọ àna mi kún, mo lè ké sàn ọ̀rẹ́ mi bíi mẹ́ta, ẹ dákun mo bẹ̀ yín lọ́wẹ̀, ẹ jẹ́ àjọba àna mi kọlẹ̀ sílẹ̀ kan. wọ́n sì lọ, wọ́n lọ bá kọlẹ̀. àwọn àna ò gbóúnjẹ fún àwọn ò jẹun. ṣùgbọ́n ìtànà yẹn ò lè kọ láàrin 20 ọjọ́. ọkọ ọmọ rẹ̀ lè bẹ̀wẹ̀ láàrin ọjọ́ kankan bá kọlẹ̀ sílẹ̀ kan. wọ́n lè bá kọ ẹgbàá, wọ́n lè bá kọ gba 10, wọ́n lè kọ gba 15, wọ́n lè kọ gba 5. ọbẹ̀ ọ̀wẹ̀ ni. wọ́n á máa bẹ ọ̀wẹ̀ fún aláìrójú nílẹ̀ yorùbá. tí àìsàn bá ń ṣe ẹnìkan, àti róko tó dá, igbó wa móko rẹ̀, kò yẹ kí iṣẹ́ lágbájá yìí ó bàjẹ́. àwọn èèyàn lè kóra àwọn jọ kán bẹ̀rẹ̀ àwọn lọ́wẹ̀, ẹ̀jẹ̀ àjọba ṣe. ìyẹn sọ pé tó bá gbádùn kó yọ ọmọ wa san padà ní oko ẹnìkọ̀ọ̀kan wọn tí wọn ò bá bẹ̀ lọ́wẹ̀. wọn bẹ ọ̀wẹ̀ nu. wọn á máa bẹ ọ̀wẹ̀ lá ọ̀nà odò, wọn á máa bẹ ọ̀wẹ̀ gbẹ́dò tí wọ́n mu níletò bí tọ̀wẹ̀ ṣe nínú. wọn á máa bẹ ọ̀wẹ̀ fún ọba ìlú. wọn ò sálè máa retí kọ́ba ìlú tó máa lọ ní oko fúnra rẹ̀, ṣùgbọ́n àwọn oko tó ti ní àwọn aráàlú ní ó bẹ̀wẹ̀, wọn ó pèrè àwọn jọ, wọn sì lọ ṣiṣẹ́ fún wọn bẹ ọ̀wẹ̀ nu. wọn á tún máa bẹ ọ̀wẹ̀ lásìkò kórè. ìlérò kó gba 10 fúnra mi, kí n ní ń jọ èmi náà ní ń wù fúnra mi. gbogbo oṣù gba 10 kò ṣeé ṣe. àárín oṣù kan ẹyọ ẹnìkan ó lè mọ́ parí ẹ̀. ṣùgbọ́n tí ẹ bá ti bẹ̀wẹ̀, ìyàwó wọn bẹ àwọn ọ̀rẹ́ tiẹ̀ lọ́wẹ̀ pé ẹ̀bọ̀ kò ń rúṣu síbi ọkọ̀ ó ti kó. àwọn ọkọ̀ ó ti bẹ̀rẹ̀ àwọn lọ́wẹ̀ pẹ̀lú ọ̀rẹ́, àwọn ọmọ wù bá ti ń wà ní làwọn tí ọmọ rù. ṣùgbọ́n kan tí ń bẹ ń bi ọ̀wẹ̀ ni pé agbòòjọ́ ìgbàjọ́ kan tì, ẹni bá sì dáni dúró ó gbọ́dọ̀ fúnni lóúnjẹ. ẹ ti dá wọn dúró, wọn ò lọ bí iṣẹ́ tara wọn, iṣẹ́ yín ni wọ́n wá jẹ́ ọ̀wẹ̀ yín, dandan wọ́n gbọ́dọ̀ jẹun. bí a bá ti jẹun lé wọn kí wọ́n tó dọ́dọ̀ yín, dandan lóúnjẹ ọ̀sán fún wọn bẹ̀rù. bí yẹn ni bọ́kà ni gbogbo nǹkan yòókù wọ́n jẹun ó mu. ẹni tó bẹ ọ̀wẹ̀ òní ògbè jíjẹ mímu wọn kalẹ̀. bí ti ọ̀wẹ̀ bó ṣe jẹ́ àṣà ara ẹni lọ́wọ́ láyé àtijọ́ nù. wọ́n ń bẹ̀ kọ́lé, wọ́n ń bẹ̀ kanlé. lónìí náà wọ́n tún ń bẹ ọ̀wẹ̀ o. tẹ́ ẹ bá rí àwọn tó jẹ́ àwọn tó mọlé tàbí àwọn tó ń kanlé, the bricklayer or carpenter, wọ́n máa ké síra àwọn iṣẹ́ tara tiwọn, wọn ò lówó san o. yóò bẹ àwọn akẹgbẹ́ rẹ̀ ní
tí ẹnì kọ́wọ́ oúnjẹ àti tí wọ́n mú ó ì ti rè so ó ti ra páànù ẹ̀ lẹ̀ àwọn ni wọ́n ṣiṣẹ́ ń fún lọ́fẹ̀ẹ́. ẹ wò pé tó bá jẹ́ pé owó lò náà ná fúnra rẹ̀ ẹ wo iye ọ̀gá aṣẹ́ tí ó gunlé ẹ wo iye ọmọ aṣẹ́ tí ọmọ nagi òkè ẹ wo iye wọn ó pín ṣùgbọ́n wọ́n ràn lọ́wọ́ wọ́n mú kíṣẹ́ àwọn rọrùn wọ́n sì bá sílẹ̀ kan láì gba kankan lọ́wọ́ rẹ̀ wọ́n bẹ ọ̀wọ́ ẹnu bí ti ọ̀wọ́ ti rí nù. Join Alálàyé network fún more. Ẹ máa darapọ̀ mọ́ Alálàyé network bá ti máa ṣe láwẹ́láwẹ́ fún yín. ó tún yá lójúde Alálàyé o ẹ wá kọ́gbọ́n. Alálàyé dọ́yìn lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀.